sọ̀dọ̀ lóṣó ṣé yí wá dá arábìnrin olúra o kásìkò tó lọ mú sọ jẹ́jẹ́ láyé gbà o òkun bọ̀ jẹ́jẹ́ láyé gbà o ayọ̀. ìwọ àti fóònù kọ́ ló mọ bó ṣe kí n ní fóònù bàtì. ṣé o like it? I like it. Lọ́la máa sì. Mo ò pé kí n lọ sọ́jà kí n lọ ra mo ò pé àwọn ẹja yíyan tó máa ń ká yẹn pálá yẹn ó máa dà nínú ẹ̀. Rárá o, turkey, chicken, as in, wà á tún wá fòrò tó bá rí ilé tí mo sì fún Bísọ́lá, mo tún fi irú sí. Chicken pẹ̀lú oyún àpò. Ẹyin ọ̀rẹ́ mi. Kí lè gbé dání? Kí lè lẹ̀? Mo ti ẹ̀ ṣì fàkàn sílẹ̀. Ó jí sọ̀rọ̀ ẹ̀ pa club ta lọ lánàá. Bá àwọn guys ta meet ní club yẹn. In fact, wà á trip fáwọn méjèèjì, David àti Níyì. Ó jí sẹ̀ náà. Kíni tún ni? Ọlámídé, kí ló máa ṣe ẹ̀yìn girls yìí nù? Mo ní ìpè kí ni problem yìí? All the time club, ṣọ́ fi club ṣe yín ni. Abájọ tí mo fi ń wò yín káàkiri mi ò rí, mo ti mọ̀ pé ti lọ club náà ni. Àníwọ́ Ọlámídé, nǹkan tó jẹ́ kó mọ̀ kankan ṣe nìyẹn. À ń sọ̀rọ̀ àpọ̀n sí nìkan ń dárúkọ chicken, òróró àti irú nínú àpò. Ìgbọ́n náà gbọ́kọ̀ bẹ́ẹ̀, chicken àti òróró nínú àpò. Ìgbẹ̀yìn ló máa ń dolópo àdá. By the time tẹ bá máa tẹ báyìí, ẹ máa bá mi di tí bá jókòó sí, máa fi ń ṣe ìrìn. Kí ló ṣọ̀rọ̀ ẹ̀? Hey, now get busy. Wọ́n ti rí ẹyẹ lọ. ilé ìwé jẹ́jẹ́ ló gbà ó sùn gbọ̀ngbọ̀n ọmọléèwé. lóní ní kò ní dọ̀là olóòtú ọmọ bọ̀ fún mi abẹ́ pòun ló ń kàwé a máa kàwé everyday kò já rárá o ṣe náà bọ́dá sísá kò máa lọ 70-80 kò máa lọ bọ́dá sísá kò máa. dábòrà a gbà klọ́ọ̀bù lẹ́yìn yé ọmọ ẹ̀ kú lẹ́yìn wọ́n ṣe pọ́ọ̀lù tó lọ́kàwé ní campus àwọn akáwé wèé jíjẹrẹ gbogbo náà jíjẹ náà lóò náà ni. Yes, tani ẹ tani ẹyin big boy ẹni tí kò wà lọ ọ̀nà sísá kò wà lọ ẹyin big boys rẹ ẹyin ọkọ mi big boy ẹgbẹ́ tó ló bẹ̀ wọ́n sọ bẹ́ẹ̀ mọ́ wọ́n sọ pé o bẹ́ẹ̀ jẹ́ bẹ́ẹ̀ ni ẹ̀ wọ́n sọ tó kú bọ̀ ẹ̀yẹ tí bọ̀ àìsíkè ẹ máa ti ká tó bì ní ọmọ ọlọ́mọ kan fún ọmọ lọ́wọ́. àwọn àdó ń tẹ́wọ́ ẹ̀ sí fáyọ̀ ìgbà wọn ló kún ká ẹ̀sẹ̀ sí ìlú kíkà kan sí. ẹ bá lè wọ náà gbà. àbí àdìkọ́ náà nìyẹn wọ̀. báwo ni a bóòlù lè ti bọ̀. àwọn ìṣúná àti ń bọ̀ ṣe. ṣé a ṣe. Ẹ má gọ̀. àwọn ṣe wíjẹ náà nà ṣe. ìwọ tó jáde kò yẹ ká ti jẹ ọmọ ìjọ sí. ó jáde lọ́wọ́ ìyọ̀ mi kò yẹ kí bọ̀dì sílẹ̀ ó já sí. ayé lè ń jẹjẹ ṣúgà kiri. ṣúgà kéèké ajẹ́ ṣúgà kéèntì. bẹ́ẹ̀ sábò. à ń bọ̀ láti sùn bá máa ń ṣe wíkẹ́ndì wa náà ṣùṣọ́ bọ̀dù ní ká bá yín ṣe. ẹ bọ́ sùn kọ̀. ẹ bá ṣe kẹ́lẹ́ ẹ bọ̀ fún òun ló ẹ gbọ́dọ̀ kàwé ní skul. bọ̀dọ̀ mi pé àwọn fẹ́fẹ́ excursion àti ẹ̀ ti lọ́bí. dàbí ló mojú lò. àbájọ náà ní. àbúrò excursion ìdálé ó ti gbẹ pé ohun tó wà gbogbo ti. lọ́wọ́ ló ẹ̀yìn sọ́dọ̀ kó o mọ̀ dáadáa òkú ìgbà tó ń lọ ẹ̀mí gbogbo tí o ní bí ìyè mẹ́rin tó yá. bọ́dọ̀ náà lọ sí ibà ìwọlé sí wípé ẹ̀wẹ̀ wọ́ ṣù. mo ń lọ bá ọ̀dọ̀ bàbá mi. kílọ̀bù ni mo ń gbà kí ló ń ṣe yín. ẹ̀wọ̀n. mo lọ sí ọ̀dà ẹ̀ náà máa lọ lẹ́yìn. lọ́yìnbó. ẹ fẹ́ lọ. àjọ ń lọ ní. ẹ náà ẹ wọ́n pọ̀. tó pẹ́. ìwẹ́lẹ̀ wà o. àjọ ń lọ ní sẹ́ẹ̀. ẹ lọ. àjọ ń lọ ní ẹni David ni. wọ́n gbàdé yìí ní club. àdúmọ̀ nítorí wọ́n mọ̀ ìdí ó bẹ̀ ó tó ti mọ̀ sí. bọ́bọ̀ ẹ̀ bad influence ni wọ́n gbọ́ tí ó wẹ̀ wọ́n ló máa ń corrupt mi. bad influence wọ́n tó bẹ̀rẹ̀ wẹ̀. ẹ̀gbọ́n wọ́n dájọ́ ẹ̀gbọ́n yìí ló. ẹ̀gbọ́n ẹ̀yìn
wa ẹ̀yin lẹ train wa. ẹ̀yin kọ́ lẹ́ kí ọgbà ẹ̀ máa wọ tùmọ̀ láti máa wọ ní time. ẹ má ràn mí lẹ́wọ̀n káwọ́ train yín jẹ́jẹ́ mo gbé kiri mi lẹ gbé ní train yín. ṣáà yóò ń dán ẹ̀ wá ayọ̀ ayọ̀. mi àti àlẹ́ àti ẹ̀kọ́ náà tọ́jú máa ń lọ. ẹ̀wọ̀n club lẹ́yìn kọ́ lọ lẹ́yìn. ọ̀sẹ̀ máa wò ló sí. ẹ̀wọ̀n club ẹ̀ ẹ̀rọ club. mo wí àyílẹ̀ ẹ̀wọ̀n dáa ẹ̀yìn ha ọ̀ tún bẹ̀ tky. ẹ̀rọ club. àbíká change ẹ̀ sọ̀rọ̀. kọ́lá kò tẹ̀lé mi lásán swag lásán kò tẹ̀lé mi èèyàn a. alẹ́ àwọn abẹ́lé sọ. àwọn abẹ́lé dání. ewu ẹgbẹ́ nìkan bóyá káàkiri wa ní ọ̀dọ̀ ìjà wọn ní ìjà rẹ̀. ṣayé mi ṣé alẹ́ ìwé lè já sí ẹ̀gbọ́n lè já jù. ẹ̀gbọ́n ló já ẹ̀gbọ́n ẹ̀. ọmọléèwé ẹ̀sùn pẹ̀lẹ́ láyé gba iṣẹ́ jẹ́jẹ́ ẹgbẹ́gbẹ́gbẹ́ ò dáhùn ọmọléèwé ẹ̀sùn pẹ̀lẹ́ láyé gba iṣẹ́ jẹ́jẹ́ ọmọléèwé ẹgbẹ́gbẹ́gbẹ́ ò dáhùn ilé ìwé olówó ẹgbẹ́kẹ́gbẹ́ ẹgbẹ́kẹ́gbẹ́ ò dá nǹkan kan. ẹgbẹ́ ló burúkú wèrè ẹgbẹ́ onímọ̀ bá yẹn ní ìbàjẹ́ ìwọ́n parí ti dá parí méjì within 20 minutes. ẹgbẹ́ ló burúkú ṣe ọ̀rọ̀ ẹgbẹ́ ló burúkú yìí lọ ẹgbẹ́ náà bá yẹn ní ìbàjẹ́ àwọn báyà fẹ̀fẹ̀ báyìí ẹ̀ máa gbé àwọn tó gbẹ̀mí kan báyà fáwọn ọmọ ẹ̀dùn máa ń bà mí ẹ bẹ́ẹ̀ wọ́n di ẹgbẹ́ kí ló ti fún mi. wọ́n yóò rí máa ń fún àpòkò làwọn ẹ̀. báyìí máa wọlé tán àwọn ẹ̀lẹ́ mi. wọ́n fún yín pé mo ní ìdìbò kẹ́tù lẹ́yìn ọmọ tàbí ẹ lára pé iye ọgbà yẹn wà. inú ọgbà lẹ́bù náà. lẹ́bù bá wọ yìí ẹ̀gbọ́n ẹ̀ kúkú ṣe lọ. ẹ súnmọ́. ẹ yàrá kàmá lórí. bọ́ọ̀dà ọ̀ wèrè bọ́ọ̀dà ọ̀ káyọ̀rẹ́ bá jà. Guys, I promise them I'll trip her out. I still promise her. But ẹ má sún mọ́ asọ̀rọ̀ṣẹ́ la wà àwọn àwọn sọ̀rọ̀ ká má mú ṣe. ṣé mo ṣáà sọ fún yín lánàá táwa sí sọ yìí pé ìgbà táwa ṣe lánàá tàbí kúrò oríṣi ẹni pé kí ni wà pa bóyá smooth àbí ẹ enjoy it. I won't make bread. ọdún lè ṣẹlẹ̀ gbogbo ni pé ṣé nǹkan tẹ̀wé lánàá yẹn àti tẹ̀wé ìgbà yẹn appetizer ni nísìnyí àti wà ní dining as in. ó ga o wá lè wà wá sí ọjà pé 3 levels students at least ká ti mọ iná tó 100 level ká ti jọ wà. fún ìgbà ṣá. kan tó ṣẹlẹ̀ gangan ni pé báwa ṣe wà yìí a máa ń wà ní low profile low key láti máa operate but nísìnyí àti jáde tán ẹ̀yin gan a máa ṣeré fún yín tán as in. but ọmọ nǹkan tó ṣẹlẹ̀ pé àwọn méjì you are very close friends, two best of friends. So we don't meet any amigo, any activities no by Bosito Kawa with Wala Momo. And I don't feel like clubbing. Go. Abi David. No nothing. Go back to ya. Maybe. You are not joining. Sure. Arábìnrin olúrẹ̀ o, kásìkò tó lọ, òní sàn.
ọ̀sọ̀ lẹ́nu báwo ni. ọ̀sọ̀ kí wọ́n á bí òsì tì ọ́. lẹ́nu báwo ni. David wọn ló ń kí ẹ ó dá ó ti lọ́ọ́ fi ìwé ní ìjà ni. kò yí sí nǹkan tó tẹ́ mi sí òde ẹ̀rùn. I expect things to be my one or the yọjúmọ́. I'm busy there. Busy. Ẹ mọ tó ṣẹlẹ̀ ń girls torí náà la ṣe wá pé ọ̀la afẹ́kẹ́ wá afẹ́ trip you out káfíń iná street lọ́la. Oh, yeah. Time would. Time will not okay. 2, 3. That will be fine. Yeah. Ṣé mi ní lecture ẹ̀ ní wọ́n fásitì? No, nǹkan tó yẹ sọ bẹ́ẹ̀ náà ni a máa ti ṣetán báyìí ṣetán yẹn a máa ṣetán 1, 2 àti tẹ́lẹ̀ sọ̀rọ̀ ìtọ́rẹ̀ mi 2, 3 àbí. Bẹ́ẹ̀ni. Níbo lè fẹ́ gbé wa lọ? We just want to make it a surprise. I'm happy she's surprised. I'm happy she must see no more sick. I'm happy. A ní kí wọ́n fi gbẹ́lẹ̀ fagbé pé. Báwo ṣe but bó ṣe ń gbé àní pé máa lọ. Ẹ̀dẹ̀ bá aṣọ díẹ̀ sàn. Báwa ṣe wà yìí iṣẹ́ ọ̀la la fẹ́ lọ ṣe lẹ̀. Avec kò kọ̀ sí ara. Tẹ̀yìn àzẹ̀. Níbo lè fẹ́ gbé wa lọ? Ní sùúrù. Surprise I will make for you. Bàbá yóò wà yìí àwọn ìṣe ayé kékeré ayé ọlọ́ba làwọn máa ń jẹ. Ọmọ kí wọ́n máa jẹ ayé New York torí 50 tó bá dẹ̀ ròhùn ó ti rí 50. David ní gbàgbé Tó bá yóò rí. ní sùúrù náà ṣé ìgbà pé ayé ṣe ta tẹ́sí club ẹ ti gbàgbé. Ẹ wá ewé làwọn ọmọ yóò kí ni. Sáré lórúkọ. Wọ́n máa ga wọn. Wọ́n kí ẹ̀ náà. Ẹ fẹ́ kí wá ní. Báwo ni? Ṣé ara wọn àlejò náà? Dáa ní sùúrù nǹkan tí ó kàn wá ò kàn wá àbí wọ́n mọ̀ yàn rí. But bó ṣe ń gbé àní pé máa lọ torí. Ẹ̀dẹ̀ bá aṣọ díẹ̀ sàn. David, let's go and also. Alright. Àwọn lè bá aṣọ díẹ̀ sàn. Má worry, iṣẹ́ àná àbẹ̀ lọ sílẹ̀ fún yín. Iṣẹ́ ọ̀la ni seriously àfẹ́ iṣẹ́ ọ̀la rẹ̀. Don't worry. Wà wá ọ̀rà ẹ̀. Kí ló ṣe é? Èmi ò fẹ́ sọ kọ́kọ́ ẹ̀ èmi David tó yẹ pé ọmọ tí ò ràn yàn ṣe. Ní nǹkan tí mo fẹ́ sọ nǹkan fún yín kẹjọ kẹpà mi ṣàmì o. Kò ní dáa fún ẹni tí ò ní dáa fún from January to December. Ìyá láwọn ló ṣe kí ni? Alápàdé ń bèbè. Sáré, kí ló máa ń ṣe ẹ náà? Mi ò ní láì gbogbo trash yẹn. Jọ́ngọ́ kí ni problem yìí lọ? Ṣé ìjọnu? Bí ti báwo? Àwọn ọmọ kéékèèké tó dàbí ọmọ GSS 3. Ìyẹn náà wá ṣe báyìí. Sórí David mi yẹn, mi ì fi báyọ̀ ṣeré rárá àti rárá. In case tó bá mọ̀. Jẹ́ ẹ̀dẹ̀ bí ẹnu. Má bì, èwo ni tiẹ̀ náà dé? Ewo lórí mi tí mò ń wá ọ̀gbìn. Ìwọ máa mọ̀ wọ́n dáadáa. Ṣáfọ́jú ni wọ́n ni. Kí ló ṣe? Wọ̀nyí méjèèjì kàwé. Ìgbà tó ti wọlé wà tí rọra sọ fún mi. Jọ bébí bá mi kojú ẹ̀yìn kójọ ta fọ́jú. A ti gbọ́. Fashion nìyẹn náà. Tí o mọ fashion ni. Ó dùn mí fún ẹ, ó kúkú mọ fashion. Ojú ẹ ó mọ bí dìbà ń ṣe máa ń lò àbí. Mọ̀ pé kejì yẹn máa jẹ́ tiẹ̀ tó lè mọ̀ pé mẹ́ta. Ìlà tí wọn náà jọ àpẹ ẹran. Oríire lórí 50 cents ni. Ẹjọ́ bí ẹ gọ̀ o. Ó ń bu apá nìyẹn. Àwọn àgọ̀. Àlẹ́ ọmọ yóò já. Wọ́n ti rí ẹ. Àdí ẹ gọ̀. Àwọn nínú ṣe mí. Ṣé ló dàgbà àwọn pẹ́rẹ́ǹtì yìí ń sùn wọn náà? Ọlọ́run àwọn Ọmọ yìí máa ń bu wa. Ṣé o ti tẹ́ ègbò ni? Ó ń bú wa nìyẹn o. Ó ti di wọ́n náà wọ́n ká. ẹ kó sì lọ́jọ́. Kó sì lọ. Wọn kò ní méjì. Ẹ má ní ẹ̀mí Ẹ kó nílò. Ní lórí. Fáṣí ìdánù àwọn ilé ìlú owó ni. Ẹ wọn yóò lè ṣe ní. Láyé. Ọmọ yẹn bú wa nìyẹn. Ilé ìwé jẹ́jẹ́ ló gbà ó sùn gbọ̀ngbọ̀n. Sáyọ̀, kí ló ń jẹlẹ̀ ọ̀rẹ́ mi báwo ni? Báwo ṣé wàá pa oṣù jàre? Ìyàwó ṣe báwo ni dẹ̀ ní Lámídé àti Ìbísọ́lá ṣọ̀fẹ́ ń wà láṣọ ṣàwọ́kì pẹ̀lú wọn. Ọ̀rọ̀ àwọn girls yẹn ti sú mi. Life dey call me nǹkan ní nǹkan tí mo fẹ́ ṣe ni tó ẹ̀ mo ṣe máa ń wọ̀n kánò tètè délé bàbá àwọn ọmọ kan bí báyìí àwọn lọ́wọ́ wà ó àwọn ọmọ secondary school àwọn yẹn máa jẹ
báwo ló ṣe mọ̀? Fún ni ìkan tiẹ̀ wá nu wọn ó lo ìgò bíi àwọn afọ́jú. Ó ga o. Ọlọ́run àwọn ògò tó máa ń lò táwọn mọ́là máa ń lò yẹn tó máa ń bó ṣe lò nìyẹn wá jókòó báyìí. Ìkejì ẹ̀ náà lo fìlà bíi tàwọn apẹran àti apẹja. Lámìdé àti Bísọ́lá náà. Wo ṣáà ní màṣábẹ̀ ṣáà ní sùúrù fún mi. Nǹkan ọmọkan tí mo lè sọ lọ́mọ tí wọ́n bá mi sọ bí pé mo wà nínú ẹgbẹ́ wọn tó kí ni mo fẹ́ ṣe. Tó bá máa gbé epo jẹ́ kó dáa jẹ. Ọlọ́ tó bá pààrọ̀ gidigba wọ́n á gbé lọ fáwọn ìyá Mọ́ndé ṣáà ní sùúrù. Nǹkan tó tẹ̀ máa ń dùn mí lọ́rọ̀ wọn ni tó bá ti fẹ́ ṣorí burúkú wọn bẹ́ẹ̀ ṣé bí wọ́n á dẹ̀ lọ ṣe sáyé ara wọn ọmọ máa ṣe ibi tí màá ti lè sọ̀rọ̀ ní ṣá lè sọ̀rọ̀. Báwo fàgbà rẹ ní lẹ́jọ́? Wọ́n ti ẹ̀ tó lọ́jà ẹ̀ mọ̀ pé kí n rìn láti tẹ̀lé. Èmi gan ló mú ṣe síbẹ̀ tán lé ní. Jẹun máa dùn ẹ̀. Mo sọ gbọ́nà. Ẹ̀sùn pẹ̀lẹ́ láyé bá ṣe jẹ́jẹ́ ọmọléèwé. Ẹgbẹ́gbẹ́ ò dá ẹ bá wọ̀ bẹ́ ọmọléèwé. Ẹ̀sùn pẹ̀lẹ́ láyé bá ṣe jẹ́jẹ́ ọmọléèwé. Ẹgbẹ́gbẹ́ ò dá ẹ bá wọ̀ bẹ́ ilé ìwé. Ṣóun lòbìnrin ẹ lọ. Ó lọ́wọ́ ẹgbẹ́gbẹ́. Ẹgbẹ́gbẹ́ ò dá nǹkan kan. Ìbanilórúkọ jẹ́. Ìwà jàgídíjàgan. Ìwà ló máa bá níbẹ̀. Dáni jẹ́ ìfẹ́ padà. Hi girl. Òkè lọ fún ilé ìjọ. Bí a níṣẹ́ náà fún mi. Ẹ̀yin girls yìí pẹ̀lú mo ṣe máa ń bá yín sọ̀rọ̀ tó ẹ máa sọ pé kinní kan. Kí ló ṣẹlẹ̀? Àwọn guys tẹ́ ń pọ́nlé nínú ọgbà yìí wọn ò jẹ́ nǹkan kan nínú ọgbà yìí ẹ̀gbọ́n wọn bọ̀ sùn òun ló wà nínú school yìí. Àwọn guys wo lọ sọ? Mọ àwọn guys tẹ́ ń pọ́nlé ni. My David. Níyì. David ẹ tún ti bẹ́ẹ̀ lè gbọ́ problem tí mo ní pẹ̀lú yín nìyẹn ẹ lè gbọ́ràn à ń sọ̀kan fún yín pé àwọn èèyàn wọn ò jẹ́ nǹkan kan nínú school ẹ tún sọ pé kinní kan David gbà kàwọ́ kí ni problem yín náà ẹ̀mí kí ni problem yín. Bọ́ọ̀bù Sáyọ̀, ṣó lè sọ̀rọ̀ lójú wọn tó bá rí wọn ṣá? Fún ọ ní kílẹ̀ tí mi ṣe lè sọ lójú wọn ẹ máa pọ́n wọlé ẹ máa ṣe gbogbo àwọn ọmọ tó yẹ pé ọmọ secondary school lásán ni wọn ọmọ SS1 and SS2 láti ẹni wọn ti parí SS yẹn sí ìyẹn tiẹ̀ ṣe ń dà ẹ wá ó ṣe mí láàrú fún mi ọgbọ́n. ẹ kọ́ ẹ Bùsáyọ̀ dúró ná. Dúró fún wa. Ẹgbẹ́gbẹ́ ò dá ẹ bá wọ̀ bẹ́ ilé ìwé. Ṣóun lòbìnrin ẹ lọ. Ó lọ́wọ́ ẹgbẹ́kẹ́gbẹ́. Ẹgbẹ́kẹ́gbẹ́ ò dá nǹkan kan. Ìbanilórúkọ jẹ́. Ìwà jàgídíjàgan. Ìwà ló máa bá níbẹ̀. Ọ̀rẹ́ ronú rẹ̀ o. Kásìkò tó lọ. Dúró fún wa náà. Sáyọ̀ dúró. Ẹni sùúrù wà síta ni. Kí ló dé? Kí ló dé? Ọ̀rẹ́ mi ó yá tó sọ lójú wọn pé mo sọ pé ọmọ secondary school ni wọ́n mo fún ọ ní ṣé ẹ̀yin ò tiẹ̀ ríran ni ní Kí ló ń ṣẹlẹ̀? all secondary school music. Oh, Shut up! Sport wear ni o. Gbẹ́ni sọ̀hún. Madam is ọmọ secondary school. Òun ṣe bí láìpù yín. Ọmọ secondary school ní. Madam olóró ló ń pa Ta ló ń parọ́ nù wọn? Ẹ ti rí ìgbésí ayé ọmọ secondary school. Ó bọ́ lọ́wọ́ yín. Hello, kí ló ṣẹlẹ̀ nígbà yẹn? Ẹ̀gbọ́n bọ̀ sọ́kò ṣe bẹ́ẹ̀. Báwo wà ló ṣe jẹ́? Friday ta dípò dípò àná láàárọ̀ Monday ń sìn. Tẹ̀sí ẹ̀gbọ́n tó kún wá gbé mi àti David wọ́n gbọ́ àlọ́ club. Ibẹ̀ láti wá pàdé àwọn méjì. David ló lẹ́ẹ̀tẹ̀ mi sí mi fẹ́ ṣe o. David ló ti mi sí. gbọ́ tó kún wọn ọjọ́ mo sílé àwọn àbúrò wa dé wọn á béèrè wọn ló wá kó wọn lọ sí kílọ̀bù ẹ̀ náà mú ẹnẹ sí ẹ̀ ń mú sìgá. Irọ́ ṣèbí tó ń wọ ìwà lé wọn bá ẹ lé mú bọ́ ẹ bàbá èmi dẹ̀ lọ club ẹnu ọ̀rọ̀ ti pàdé mi ló bá ní o ẹ pé ìbúrẹ́ tó kún bo pé àwọn máa wà bọ́ ní o pé tí táwọn ti bá gbọ̀dá bọ̀ sún o pé wọ́n ní bó mú un lọ bá ní èmi máa lọ club pé ẹ ní ìlú ọ̀rọ̀ máa ní àwọn á lọ àwọn náà ń ṣe bẹ́ẹ̀ máa ní ẹ̀ mo tẹ̀sí sọ fún ẹ pé stop ṣe bẹ́ẹ̀ wọ́n náà máa ṣe bẹ́ẹ̀ ló dáa máa ní ó yá o nígbà máa bí olórí burúkú tó lábúrò keep quiet jọ. olórí burúkú ni ẹni tó dẹ́ máa sọ ló bá ní ẹ pé àwọn máa tẹ̀lé mi o nǹkan kan
àdéhùn ìwé kẹ́mi sí onímọ̀ fẹ́ implicate àwọn àbúrò ẹ̀ èmi ò láìkí ẹ o wọ́n lè sọ kẹ́ má fọ má sọ ibi mọ́ ẹ olórí burúkú àbúrò ẹ̀ tó rò pọ̀ ní ìgan olórí burúkú ẹ̀ kò tó tẹ́tí mi tó yẹ parí sìgá méjì mi rútu ẹ̀rí àbí mi sùn ẹ yẹ ṣé mo parọ́ wọn yìí. ẹ wo sà ẹ kọ́ àwọn àbúrò yìí. àwọn àbúrò ti jẹ. èmi ò ní àbúrò òbí mọ́mí náà àwọn méjèèjì Dọ̀tun àbí kílẹ̀ pẹ̀lú kọ́ wọn ẹ kọ́ wọn tó ti bá yẹ pé kọ́ wọn ni wọn ò ní máa parọ́ pé àwọn wà náà institution ẹ wá ń gorí àwọn ẹgbẹ́ tábà parọ́ àní wọn fẹ́ idiot. irọ́ ló ń parí. irọ́ ni kí ni ṣé mi rí ẹ báwo ló ṣe parọ́ ó fa sìgá mo ní káwọn náà tún já. tó bá fowó ẹ̀ kan tó onírọ̀lẹ̀ yẹn ọmọ yìí ṣé ọmọ burúkú yìí ẹ̀mẹ́jọ ló lọ lára mi o lọ́mọ yìí ẹ̀mẹ́jọ ló lọ lára mi tó o sì ń sùn yìí ọ̀rẹ́ mi dẹ̀ sọ fún mi o tó bá tún sọ lọ́ọ̀bù máa fọ etí ẹ̀ ká ló ń lọ kẹ́ni tẹ́rí lẹ́gbẹ̀ẹ́ yóò bọ́ lọ́wọ́ mo egun mi. ìwọ́n kọ́. Bísọ́lá máa jẹ mí ọ̀rẹ́ mi ẹ̀mẹ́jọ lọ́mọ yìí lọ lára mi tó bá yẹ ń gbó mọ́lẹ̀. ẹ̀mẹ́jọ ilé ẹgbẹ́ ìgò ṣe wéèrè. ẹ̀wọ̀n kan ní sọ fún mi ẹ. ọkùnrin mi ga rárá. ilé ní tòun rẹ̀ ní rárá. wèrè olè sọ nọ́mbà tó ń lọ́la tó wú. David àti wọn náà. ó ti o ẹjẹ kó wa. sùúrù wo mo fẹ́ ni. ẹ kúrò ní kúrò nígbà. kí n kúrò àbí. ọlọ́run adá fún gbogbo yín ṣe ti gbọ́. ẹ̀gbọ́n mi ni o máa lọ. ọlọ́run adá ẹgbẹ́ fún àbúrò ẹ wọ́n lè máa lọ. ẹ̀yin mẹ́jọ ẹ kúrò mẹ́jọ. ọlọ́run adá fún ojú yín òde ṣe tì ti mí gbọ́. ẹgbẹ́ àbúrò wọ́n ní ẹ kò já lọ jẹ́ ká lọ já lọ bọ́ ẹ ronú ẹ ní ronú kọ́ọ̀bọ̀. ọlọ́tọ̀ wa wọ́n dá àwọn ọlọ́tọ̀ wa wò yín àwọn àwọn yẹn máa dá. bọ̀sùn má dàn lóyún. ẹ má sọ fún mi àti dájú pé. kíkọ́ ẹ̀ jẹ́lé. àwọn àbúrò ẹ̀ wọ ẹ̀ wá sí hostel wọn ò yí wa lára wọn wá bá wọn wọn á kó wọn sí club wọn mọ ẹ sí pump champagne wọn náà mú gbogbo ẹ̀ mọ́ra wọn tójú tẹ̀tì ọ̀nà tó ń tú eruku wọn fa sìgá fi bí. wọ́n fi dà ní tó gbé wọn tó gbé wọn mo ti wẹ̀ ẹ́ tó gbé bọ́ọ̀sù tó gbé wọn tó gbé bọ́ọ̀sù ó máa ń sún ní ó tó nìdí. ẹgbẹ́ ti iṣẹ́ kárí ìwọ ìjọ ọ̀gbọ́n wọ́n tẹ̀ ń tiẹ̀ olóògbé rẹ̀ wọ́n ti ní tí ń rí ìwé tó tún láàjọ ẹlẹ́gbọ̀n wọ̀nyí tí wọ́n ní ìwé tó tẹ́ nílẹ̀ wọ́n ní kò ló ń kà. àníkẹ́ máa gbọ́ nígbà tí mo tó dérédéré báyìí dérédéré èmi máa mo wá kára mọ́ olórí fúkúrò yìí wọ́n yóò kí lè jẹ́rẹ́ yín o tí bàbá yín jẹ́ mi nípa lẹ́yìn olórí múlá bàbá yín jẹ́. àwa ń bọ̀ ẹ jẹ́ ká lọ sí final exam exam wa bá ti dé àwọn olùlọ́gbọ́n. tábà ti parí exam last paper àbúrò wa mọ̀ ni. kọ́ ló máa mú wa kékeré wa. ẹ wo màá mi dé club tẹ̀ dé rí ẹ mọ̀ tó ń pè why not àìbẹ̀lẹ̀ ayé ní bàbá olùkọ́ gbé wọn lọ àbọ̀ yàrá balẹ̀ exam ẹgbàá gbà. olórí burúkú làwọn ìwọ́n lè yẹ kégbé mi máa rìn ó ṣe àwọn pépà àgọ́ àlè jẹ́ olórí burúkú yẹn ó pè yẹn bọ̀ sùn ó kàn sùn ní olóṣì àrí ẹ̀gbọ́n àwọn ti tó ẹwà àjà ìwò di àwọn ọmọ ṣe fojú di o. David níyì ẹ padà wá o tí bàbá yẹn jẹ ẹgbúrò lọ o bàbá yẹn jẹ kan lẹ́ni. olórí burúkú yẹn pè yẹn bọ̀ sùn ọdẹ ó bọ̀ sùn àti bí olùkọ́ yẹn kì í máa fúnra sí pé bọ̀ sùn sùn ó mọ̀ sùn ni kò ṣáàpù kò ní kókó ẹgbẹ́ àwọn ike tó ń jẹ bí wọ́n tún lọ ní machine gun lé ní. ẹ̀sùn pẹ̀lẹ́ láyé gba iṣẹ́ jẹ́jẹ́ ọmọléèwé ẹgbẹ́gbẹ́gbẹ́ ò dá ẹ bá wọ̀ bẹ̀ ọmọléèwé ẹ̀sùn pẹ̀lẹ́ láyé gba iṣẹ́ jẹ́jẹ́ ọmọléèwé ẹgbẹ́gbẹ́gbẹ́ ò dá ẹ bá wọ̀ bẹ̀ ilé ìwé ṣóun lóbìnrin ẹ lọ ó lọ́wọ́ ẹgbẹ́kẹ́gbẹ́ ò dá nǹkan kan ń bani lórúkọ jẹ́ ìwà jàgídíjàgan ìwà ló máa bá níbẹ̀ ọ̀rẹ́ ronú rẹ̀ o kásìkò tó lọ mú un sọ jẹ́jẹ́ láyé gbà o jẹ́jẹ́ láyé gbà o jẹ́jẹ́ láyé gbà o ọ̀dọ́ sẹ́yìn jẹ́jẹ́ láyé gbà o jẹ́jẹ́ láyé gbà.